kẹsẹ̀ àmìlà. Kí gbogbo wa kí á jòkó. Gbogbo wa ẹ jẹ́ ká jòkó. Bansa é small, é small. É small, bansa. É bom, Dá. Gbogbo wa náà ni ẹ jẹ́ á jòkó. Bí yóò ti ṣe máa rí náà nìyí, a kí àwọn àgbàlagbà, àwọn àfọwọ́ tí wọ́n jọ kọ́ wọ́n ní àkí wọn, ọba tó níyàn ní fi ń sílẹ̀, àlùbáríkà òjíṣẹ́ ńlá Muhammad, tó ti ń jà padà sí ibú ọlọ́run ní jẹ́ kó tọ́ sí láéláé, ọlọ́run bíbí Muhammad níwájú ọlọ́run. Gbogbo wa ìjà jòkó. Gbogbo ẹja pé Allahumma salli. Gbogbo ta fẹ́ wí yìí, àfi ká wí gbóná yìí dáadáa. Àwa nípìn bẹ́ẹ̀. Ìyá wa tá torí wọ́n jòkó yìí náà, àwọn náà nípìn bẹ́ẹ̀. Kódà àwọn òkú tiwa náà táwa náà tún ní, àwọn náà tún nípìn bẹ́ẹ̀. Tó o bá ti wá wí dáadáa, ìwọ náà nù ọlọ́run ọba náà nìyẹn. Ẹja pé Allahumma salli. على سيدنا محمد وعلى آله سيدنا محمد وسلم أما كيولون أترى كيولون أكي على يلون ودكتور فوق سلا نبي محمد إبراهيم يبان نبي جادا لا ترى النبي بابا ní ìta kọjú báyìí mọ́ mọ́ àkọ́kọ́ lẹ́ẹ̀bàdàn. àwọn ní afọwọ́ alimọ̀kádámù alimọ̀fásírù mọ̀nyẹ mọ̀lánà sheikhu alimubarak anakumullah. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba. Ẹ jẹ́ á dúpẹ́ fọ́lọ́run dáadáa. Bó o ṣe rí àṣẹ Ọlọ́run Ọba rí, eléyìí tó tó ṣẹlẹ̀ lónìí náà, ara àṣẹ Ọlọ́run Ọba ni. Ó ní wa huwa alladhi yunazzilu al-matara. Ọlọ́run ní òun náà lòun kápá pé kí òjò máa rọ̀. Àṣẹ Ọlọ́run Ọba tó ṣẹlẹ̀ láàyè tí wọn náà bá nígbàgbọ́ nínú àṣẹ Ọlọ́run tó o sì nígbàgbọ́ nínú àdúrà tí wọ́n ṣe fún wa kó o bá wa dúpẹ́ náà jálẹ̀ wípé alhamdulillahi rabbil alamin. A kí Ọlọ́run ọba tó tóbi tí ò sì tó tóbi tó. Bóni di Al-Qur'ani bó ṣe tóbi tó áyà mẹ́ta lọ́lọ́run ló ń bẹ̀ ló fi ròyìn ara rẹ̀. Ó ní huwa Allahu ahad, ó lẹ́yọ kan lòun. Lọ́dọ̀ àwọn míì mẹ́ta lọ́lọ́run ọba tiwọn ààbò wọn ibi tó kọjú sí ni. Lọ́dọ̀ àwọn míì mẹ́rìndínlógún 16 lọ́lọ́run ọba títí wọn. Lọ́dọ̀ àwọn míì ajá lọ́lọ́run ọba títí wọn. Ní India wọ́n ń sin ẹlẹ́dẹ̀, wọ́n ń mọ èrè wọ́n sì ń sìn lọ́lọ́. Ọlọ́run tí èèwọ̀ sọ àwa nù tó jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run ọba táwa ń pè Allahu Samadu ni. Lámúyẹ̀ níbí wà lámúyúládì kò bímọ ẹnìkan kò sì bí wà lámúyẹ̀kún lahu kufuwan ahad ẹnìkan kò wá lè sọ pé bọ́lá ọba ṣe rí ni. Ọlọ́run ọba nínú Al-Qur'ani ó pèrè ẹ̀ lóbè ó tún pèrè ẹ̀ lọ́kùnrin. Ó ní huwa Ar-Rahmani Rahim. Ó lóun ni òun jẹ́ Ar-Rahmani, òun náà lòun jẹ́ Ar-Rahim. Nígbà tí ó pèrè ẹ̀ lóbè ó ní wa kana Allahu Shakira Alima. Ó lóun ni ọba tí ń jẹ́ Shakira, òun náà ni Halima. Títóbi Ọlọ́run ọba yìí bá ní sàyẹ́kù kí Ànábì wa Muhammad. Ọlọ́run ọba tí à ń tọrọ ọ̀kẹ́ táǹgbéga òun ni ọba ha ọba ha ọba hù ọba hùhù ìlàhí ọba tó gbọngbọ́n àràbàràbà bẹ̀rù ọba àmì kọ̀kọ̀
ọba mi gbangba àríwá àlá alálẹ̀ jẹ́ òru àdìgún sánmà aláṣẹ ìkáyé agbókọjá ogbó akẹ́mọ bí ojú àpèkẹ́ àṣàkẹ́ ọba ńlá ayé àwífúnni ká gbọ́ àwífọ́mọ kó gbọ́ fọ̀rọ̀sọ́mọ tó tó létè àṣẹ ni bó ti fẹ́ ajímẹ́jẹ̀bí ìṣe lálẹ́ challenge ọlọ́run apàṣẹ ìrọ̀rùn olóòní àtàná oníjẹta ìjẹrin ọba lẹ́yìn àmẹ̀yìn kò sẹ́ni tó mọ pàtàkì ọlọ́run wa ni paríparí ọlá olùmírà ọ̀rọ̀ olùfínimọ̀nà òjìlógoṣogo arínàjùmọ́lọ ọba àgbà ọba ọjọ́ ọba àṣẹjú ọba wákàtí ọba gbangba ọba àgbààgbà ọba mi àgbàlagbà tí ń sáyà gbàgbà ẹ jẹ́ agbọ́kọ́ ọba tóbi lẹ́ẹ̀kan náà ọlọ́run bá ní kí ànábì wa Muhammad gbogbo àwọn sàábàlì kiri ọmọ ọlọ́run bá ní kí wọn gbogbo àwọn dáhì àwọn sálà àwọn tàbíhì àtàwọn tàbíhì ọlọ́run bá ní kí wọn látòkè délé ọlọ́run gbogbo àwọn bàbá wa tó ti lọ ẹsìn ọlọ́run bá ní foríjì wọn ọlọ́run àfi ti bàbá wa ìmáàmù jẹjẹ nílẹ̀ Ìbàdàn bàbá wa gbogbo ọlọ́run àti kí gbogbo àwọn tó ti lọ nínú àwọn àfa ọlọ́mọba ni bí ó ti yẹ wọn bẹ́ẹ̀ ọlọ́mọ iṣẹ́ aláwọ̀ kò wọ́tá tábà ní ká máa kà ní méjì mẹ́ta tí ní ẹ̀ ló fi mọ́ tí ò ní sú tọ́dún tí mo tún fi wọlé àní dàkọ̀ àwọn àfa á sì máa dàkọ̀ wọn lọ́nà rẹ̀. àwa fi ti bàbá wa Abubakiri bàbá wa gbọ́dọ̀mọ kékeré àfi kí ti ń jẹ́ tònítò nínú àwọn àfa ọlọ́mọba ni bí ó ti yẹ wọn bẹ́ẹ̀ ọlọ́mọba lé wọn jẹ́ ọlọ́mọdé ọ̀nà wọn rú ọlọ́yà níbi ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa tó ti bọ́ sáré kìyàmà bísímíláì kúrò wọ̀ lọ. gbogbo àwọn tó wà láyé bísímíláì náà tó iná ọlọ́jọ́ ni wọn ló gùn ó mọ̀ kó lórí ara rẹ̀. àwa kí ìkàlẹ̀ àwọn bàbá wa àwọn olówó wa àwọn ẹni mẹ́ńtọ̀ sponsor gbogbo tó bá ti pè wọ́n náà kódà tó lè pè wọ́n ní supervisor àwọn náà ní fẹ̀dí láti ṣe bàbá wa alhaji ni wọ́n. Bàbá wa ṣífì náà gbogbo sọ̀rọ̀ náà yẹn látọ̀kọ̀ délẹ̀ àtàgbègbè ẹ̀ ọlọ́run bá dé ní yóò gún ọlọ́run afọláṣí tó yà fi bẹ́ẹ̀ náà tá a bá ṣàdúrà fún yẹn tó gbọ́dọ̀ jẹ́ ní yóò gùn ó ti pín sí méjì alákọ̀ọ́kọ́ ni pé ẹni tá à ń ṣàdúrà fún kẹ́mi yóò gùn àwọn tá à ń ṣàdúrà náà kẹ́mi tiwa náà ó gùn afọláṣí tó yà fi bẹ́ẹ̀ náà ọ̀tọ̀ ní háínù ọ̀tọ̀ ní àbùsọ̀ ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ ní tí rí nínú ojú ọlọ́mọgbà yìí nà yín gbàgbọ́ kan ọ̀tọ̀ ní usinu ọ̀tọ̀ ní sámúhù ọ̀tọ̀ ní etí ọ̀tọ̀ ní tí gbọ́ràn nínú etí tẹ́lẹ̀ mi bá yọ odi tí bá ń bá sọ tó bá ní odi ni màá sì mọ̀ rò pé etí ẹ̀ sì wà ń bẹ̀ àṣegbọ̀ràn yẹn ló ti yọ amaláṣù àfikẹ́ náà àdéhùn tí wọ́n fi wá mọ̀ pé ìmáàmù ẹ̀fọwọ́tọ̀ kókó wẹ̀yìn ọlọ́mọdé ṣẹlẹ̀ sí yẹn lọ́wọ́ àdéhùn tí máàmù fi máa ń bá fátíà lórí ìwàlà dọ́ọ̀lì náà kò wá ní lẹ́nu kankan ṣe á ní àdéhùn bẹ́ẹ̀ ọlọ́mọdé kò yẹn lọ ẹ ti dì máàmù ọlọ́mọdé padà máa ń gbèrú ọlá ìyá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ àdéhùn òkèéta tí máa ń wọlé sí mọ́sálásí tí máa ń yọ mọ́mù nípò lójú ẹ̀mí ẹ̀ láì sàárẹ̀ àbọ̀láṣù àfihàn náà máa ń gbé fitinà ẹ̀ bẹ́ẹ̀ kẹ́yìn ẹni tó bá ní kàtáyà ẹ̀dọ́gbẹ́ bá nà sí ìmáàmù ẹ̀rọ bá mi sọ wípé bisimilayi rahamani rahim bisimilayi rahamani rahim bisimilayi rahamani rahim allahumma ya hayyu ya qayyumu birahmatika astaghfir wala hawla wala quwwata illa billahi aliyyil azim àmọ́ tí fún àwọn yìí lọ́lọ́run lọ́wọ́ ọ̀gá àgbà tó ní sàmà tó nílẹ̀ síjú àánú wò yín kẹ̀mọ́ dààmú wala hawla wala quwwata àfi àgbàkà títí yín àfi bẹ́ẹ̀ fún àwọn bàbá wa kọ́mọ́ńké àṣẹjọ́rí láti àbàáfà àmọ́ àwọn àfà agbègbè àwọn àfà gbogbo tó bá rí kó mọ tó bá lọ́wọ́ kọ́ débẹ̀ yẹn wà á kọ́ sọ mí tiẹ̀ kalẹ̀ náà afọláṣí wa fi bẹ̀rẹ̀ ọlọ́ba ní dúró tì yín o bá ní sàlékún yín mọ́ ní fún yín ọlọ́run jẹ́ ẹgbẹ́ wọn. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.